So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Ẹ̀yin èèyàn wa mo kí wa káàárọ̀ níbikíbi tá a bá wà ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ààrẹ Gani Adams Ìbà Gani Adams ẹ wá gbọ́ ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ níjọ́ kínní àbí ìjẹta mo sì sọ mo ní kò síbi tá a ti gbọ́ ibi tí Ìbà Gani Adams ti sọ̀rọ̀ àbí ibi tó lóye ti sọ̀rọ̀ Ìbà Gani Adams ti jáde síta ó ti wá sọ̀rọ̀ ẹ wá wo bó ṣe fẹnu yàkànyàkàn olóyè Ìgbòho ẹ wá wo bí Ìbà Gani Adams bó ṣe fi ẹnu tó fi yàkànyàkà olóyè Ìgbòho ẹ wo bó ṣe fẹnu yàkànyàkà olóyè Ìgbòho ààrẹ Ìbà ààrẹ ò ní lọ sógun kó gbé kámẹ́rà dání ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ìbà Gani Adams ọ̀rọ̀ tó ń sọ yà mí lẹ́nu gbogbo tí àwọn ọmọ ẹ̀ ń sọ lórí ayélujára àṣé Ìbà Gani Adams ló ń rán wọn ẹ̀yin ènìyàn àfi tẹ́ ẹ bá wo fọ́nrán yìí àfi tẹ́ ẹ bá wò kẹ́ ẹ gbọ́ràn lẹ́nu ààrẹ Gani Adams fúnra rẹ̀ ẹ jẹ́ ká gbọ́. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o. Ọ̀nà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyè ẹ̀ ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn à ní record ẹ̀ ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmúọ̀dọ̀fin just 3 weeks ago lóbi ní ọgbọ̀n ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù àwọn ọgbìn àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra wọn ò dẹ̀ record nígbà tó wọnú rẹ̀ nígbà tó ń liberate fún máyẹ̀ tó ń lọ tó record ẹ̀ síta. Èyí àwọn gbogbo kọ́ta ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká record ẹ̀ because o bá record ẹ̀ tó ti lọ post ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó bá gbé dé nugbó wọ́n bá rí pé ti post ẹ̀ pé ti close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn tó ń bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close wọn wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́ ẹ jẹ́ ká ṣòtítọ́ wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o ibodò sáádú mo ní kíkó ṣe dáadọ́ sáádú wà tó ìjìnà sí gbòòtó ibodè sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde o sínú gbogbo ya fọ́tò o record bó ṣe ń gbé jáde ẹ máa tọ́ra wa lórí àgbọ̀lẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé ètí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà mo ń call for state police mo ti ń call for state police nsìn
ó ti lé ní more than 20 something years mo ti kọ́ pé kí ìjọba ṣe state police kan restructure. Èmi state police yẹn ní National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe bíìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá ní buwọ́ sí, tí state police bá ti wá ní tọ́ra wá jẹ mọ́. Ọpọlọ lèyàn fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi. Àmọ̀tẹ́ àbá tí OPC bá fẹ́ wọ gbólókè Ògùn àrí kó less than 2,000 to 3,000 people wọ́bẹ̀ yìí. Olórí ogun bá fẹ́ jagun, mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dá ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú Ìgbòho òkè Ògùn. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà, wọn ò ní ìpòsí kọfí against yín. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve sí traditional security architecture wèyí. Gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀. Ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú gíní. Gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ praise ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe owó ẹ̀ fún ẹ tó bá collaborate pẹ̀lú torí tó bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign. If an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn yẹn fún kí ló campaign fún. So rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú. Mo fẹ́ fún yín ní good example. Tí èèyàn bá jẹ́ landlord nínú ilé tó ẹ̀ kò ló nínú ilé ìwọ ló gba gate man ìwọ ló gba chef. Ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún. Kò possible. Báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpèsà. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba. Tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba sáà. Mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí oníṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè aṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló ń dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀ mọ́mọ́. Ẹnìkan wá sọ pé ààrẹ ń wá agbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wá agbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wọ àgbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ àgbádá àbí kó wọ súùtù ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ ò ní kò sí ìran ààrẹ tó máa ń jólòṣì àbí ààrẹ Látòòṣà 1860 to 1886 tẹ bá mọye ilẹ̀ tí ààrẹ Látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀. About 2 to 3% of the entire Ìbàdàn Ààrẹ Látòòṣà ló ní. Ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. Nígbà tí bí orúkọ ẹ ṣe gbilẹ̀. Ṣé bẹ́ẹ̀ yín náà ti gbọ́? Okay, nígbà tó mọ̀ pé ìwọ pẹ̀lú ààrẹ Tinubu, President Tinubu, ẹ̀jọ́ lájọṣepọ̀, kí ló dé tó wá ń sìkì fún security látọwọ́ ẹ̀? Ó ní wọ́n fẹ́ bà ètò ààbò jẹ́ bí wọ́n ṣe bà Yorùbá nation jẹ́. Yorùbá nation wo náà bàjẹ́? So you are telling us now pé Olóyè Igboho bà Yorùbá nation jẹ́. Ẹ̀yin ènìyàn, ibi tá a ní ká gbóbi sí òbí ti lálẹ́ wo. Ohun tá a ń dúró dè gan leléyìí. Èmi ti yọwọ́ lọ́rọ̀ yìí tẹ́lẹ̀ pé no kò yẹ kó máa rí báyìí yín àgbààgbà. A ti pè àwọn àgbààgbà ní kó tó dé this stage. Before it come to this stage now, a ti ń pè àwọn àgbà ilẹ̀ Yorùbá kí lẹ̀ ń wò. Ẹ̀yin ọba lọ́ba kí lẹ̀ ń wò. Ẹ parí ọ̀rọ̀ yìí, ẹ parí ọ̀tẹ̀ yìí. Fọ́nrán tó wá jáde nǹkan sí ẹjọ́ ṣé ọ̀tẹ̀ yìí lè parẹ́ mọ́?
ṣé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lè parẹ́ mọ́? Ẹ máa wo orí ayélujára bó ṣe máa gbọ̀ lénìí. 7 hours ago 8 hours ago ni wọ́n release fídíò ìsìta. Kí náà ti ń pè é, pásítọ̀ Àgbàlá Gabriel ló dà ń pé lọ visit ẹ̀. Olófin sọ àwọn ọ̀rọ̀ bẹ́lẹ̀ jáde. Òun fẹnu òfin pera ẹ ní olórí ológun. Ológun ibo. Olórí ẹrú Aláàfin ni Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ olórí ẹrú. Olórí àwọn ẹ̀ṣọ́ òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́, kì í ṣe olórí. Wọ́dẹ ló fẹnu ara ẹ̀ ń pera ẹ sí ipò yìí pé olórí ológun ni ẹ, olórí ogun. Tán bá ní kó kó àwọn ọmọ ogun lọ sí òkè ògùn, ẹ máa release bá àwọn bíi 3 million, a máa release bíi 5 million. Ibo làwọn ọmọ, ibo ni wọ́n wà? Ibo náà wà? Ẹ kó wọn síta kárí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn Ìbà Gani Adams tó wọ́n ti rí pé ẹnu ẹ̀ ti pọ̀ jù, wọ́n fi padà lẹ́yìn ẹ̀. Wọ́n ti padà lẹ́yìn, ẹnu ti pọ̀ jù. Kó bá ti lè ráyè kó fòsì kámẹ́rà bẹ́lẹ̀, a máa rojọ́ ni bí Aláàfin ṣe. A máa rojọ́ bí ẹni tó fi ṣe. Òun lẹ́ ń wò yìí. A ti ní ká yọwọ́ lọ́rẹ̀ tẹ́lẹ̀, a ti ń bẹ àwọn èèyàn wa, ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Bàbá Èkìtì ẹ má dáhùn, ẹ má sọ sí mọ́. Ẹ jọ̀ọ́, wọ́n ní ká gbé èkuru kó tán lábọ́, ká jẹ èkuru kó tán lábọ́. Ó ń gbọ́n wọ́n ẹ̀ sáàwó, ṣọ̀rọ̀ lè tán nílẹ̀ mọ́. Ṣọ̀rọ̀ lè tán nílẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu, wọ́n gbé kámẹ́rà. No, olóyè ò ní, ó rò pé ológbọ́n tó olóyè ò ní gbé kámẹ́rà, kẹ́ wá lọ kó bá. Àwọn ọmọ ológun ń tẹ̀lé olóyè, àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn security gbogbo wọn, àwọn DSS, wọ́n tẹ̀lé olóyè, wọ́n jọjọ́ ń ṣe gbogbo nǹkan yẹn ni. Tí ò bá lẹ́tọ̀ọ́ láti ṣe fídíò, wọ́n á sọ fún pé kó má ṣe. Wọ́n á ní kó má ṣe. Ó ní wọ́n parọ́ pé àwọn ló lọ rescue ọmọ, at the end of the day àwọn police jáde, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe gbá. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá o. Ẹ wo, ṣé rí, àṣàsí ń jà, àṣàsí ó ń jà nílẹ̀ Yorùbá gidigidi gan. Ó ń dà wá rú tó dẹ̀ yẹ pé àti pé kí gbogbo kinní tó lè settle, ó máa pẹ́. Àti settle gbogbo nǹkan tó wà nílẹ̀ yà no. With all this, pẹ̀lú gbogbo eléyìí tá à ń wò yìí, ẹ gbọ́rọ̀ lẹ́nu ààrẹ tó pera láàrẹ. Ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó fẹ́ra ó fi ń wé àwọn látòṣà. Ó fi ń wé àwọn látòṣà, àwọn ẹ̀rọ gàgà Abíọ́lá ó fi wọ́n wéra. Ó láwọn onígbàjúmọ̀ náà máa ń jẹ́. Gbajúmọ̀ làárẹ̀ máa ń jẹ́. Pé torí wọ́n wọ agbádá, èwo lè rí nínú wọn tí kì í wọ agbádá. Ìyẹn là ń sọ ni. Bọ́ agbádá nù, ṣe bó lórí ológun ló pè ẹ́. Ẹ̀yin ènìyàn ẹ̀ náà ẹ ṣàtìrí. Ìjà lára ò tán bọ̀rọ̀. Ìjà lára kò tán bọ̀rọ̀. Ẹ bá wa share fọ́nrán yìí káàkiri. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ẹ gbọ́ nǹkan tí Ìbà Gani Adams sọ. A ní rí jù báyìí lọ, ẹ̀yin ènìyàn wa. Gbogbo ohun tá à ń wí, tá à ń sọ, òun náà lélẹ́yìí. Wọ́n ní kó jẹ èkuru kó tán lábọ́. Ààrẹ ń gbọ́nwọ́ ẹ̀ sáwo. Ìbà Gani Adams ń gbọ́wọ́ ẹ̀ sáwo. Ẹ gbọ́rọ̀ tó sọ lẹ́nu. Ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá tó yẹ ká mójútó. Ẹ gbọ́ nǹkan tó ń sọ. Ààrẹ ó dẹ̀ fẹ́ gba ààbò lọ́wọ́ ààrẹ president Nàìjíríà, ṣùgbọ́n